dé ìyàwó lé òkè ń ṣèyàn ni second wife ni ẹ mẹ́rin ó wá ní wọ́n máa gbé òkè ẹ̀yìn ò tí ìgbẹ́jẹ̀ ń já yín sí i ó wá gbé Quran ó wá ní ìwọ àdàbí ni wàá lò ìwọ dẹ́bí ni wàá lò tí Mr. Ali tó bá fẹ́ ìyàwó mi ilé ẹ̀ àdàbí ni àfi tó bá yẹ kó nǹkan ló dín fúláwà ẹni àfẹ́ ta ló sọ fún ẹ pé ìyàwó tó wà nílé tó bá lé ta ló sọ fún ẹ pé Mr. Ali kọ́ ló dín fúláwà ẹ̀ ta ló sọ fún ẹ pé nǹkan ló dín fúláwà ẹ̀ why you dey pariwo up and down kí ló dé tó ń gbóná lára ẹ tó ń sọ̀rọ̀ tatatata ìwò Táwà ló ní fídíò yìí o ẹ bá mi ṣí ẹ mo fẹ́ kó rí fídíò yìí ẹ tó ń pariwo tatatatatatatata àdàbí ló máa lọ fún Quran ló fi máa ṣépè fún Quran ló fi máa ṣe kinní kan men àdàbí ti ẹ̀yẹn wá kéré kí ló ṣẹlẹ̀ gangan because o ṣe engagement o ṣe wedding o ṣe engagement o ṣe white wedding o post ẹ all over the world o post ẹ sórí social media everybody lórí jọ nítorí Ọlọ́run báwo ló ṣe fẹ́ kí ìyàwó lè máa feel kí ló tẹ̀ máa ń ṣẹ̀yìn second wives yìí ná tó má ti fẹ́ fẹ́ yín ẹ máa pariwo Muslim ni o he can marry as many wives as he wants Muslim ni o kíní kó lè fẹ́yàwó tó yẹ ìyàwó tó wù nígbà tó bá fẹ́ yín tó tẹ̀ di second wife tó bá fẹ́ wá fẹ́ lò ní ilé yín ẹ wọ́n máa kígbe kiri ó máa ta yín lára ó máa jó yín lára ó máa breakfast o how you dey do for body e dey hot for body right báwo ló ṣe rí lára ẹ Táwà àmọ́ bó ṣe rí ń gbà yẹn ṣé ká lọ máa gbé pass bí ṣé ká máa lọ túlé ni ṣé ká lọ máa gbé pass ẹ jáde ni ṣé ká lọ máa gbé bó ṣe rí jáde ń gbà yẹn ni because ń gbà yẹn tó ń pariwo pé virgin ni ẹ àlè argue yẹn pé virgin ni ẹ òótọ́ ni ó possible because bó ṣe rí ń gbà yẹn industry rat gan kò lè kẹnu sí ẹ pé òun fẹ́ but this guy picked you up ó tún ayé ẹ ṣe eyín ẹ àmọ́ bó ṣe rí bọ̀bọ́ yìí ló bẹ́ẹ̀ tún ṣe náà olóbẹ̀ tún ṣe náà ló post ló tún lé ayé ẹ ṣe wo skin ẹ ìwọ tó yẹ pé ọmọ ẹ ojú kékeré báyìí lọ tẹ́lẹ̀ bọ̀bọ́ yẹn fẹ́ tó báyìí òun fẹ́ láyà courtesy of Mr. Ali ni ó wá ń kí ìgbẹ́ kò gbọ́dọ̀ fẹ́yàwó mi o you want to hold him to yourself right nígbà tó yẹ pé ìyàwó tó wà nílé ìwọ kò yẹ kó rò pé bẹ́ẹ̀ ni ṣe máa feel nígbà tó ń post everything all over social media tó ń flaunt bọ̀bọ̀ ìka kàkiri ṣé o ṣe wá rí jẹ́ sọ fún ẹ òun sọ pé ọjọ́ tó ń dùn ẹ nínú ilé yìí ọjọ́ tó ń ṣe kinní kan ó pariwo I love you ó pariwo kinní kan jọ sọ fún mi irú star wo ló ṣe dọ́gì ni ọmọ kí ló dé jẹ́ pé nǹkan tẹ́yìn ṣe fún yàn kí ló dé jẹ́ pé ẹ̀yin ò kí ń lè gbà mọ́ra ṣebí ń gbà yẹn you were on top of the world inú ẹ dùn gbà yẹn pé o mọ bí ẹni tó wà nílé ó wá ń pariwo àdàbí jẹ́ kí n sọ fún ẹ sórí gbogbo àdàbí virginity yẹn kékeré ni òun ìyàwó tó wà nílé ó mọyè ìgbà tó wọlé ballroom torí kí ó lè bímọ fọ́kọ ẹ̀ ó gbóyún fún 9 months ó risk life ẹ̀ fún good 9 months torí kó lè bímọ fún bọ̀bọ̀ yìí àdàbí yẹn ó ju àdàbí virginity lọ tó bá ti mọ̀ tó bá pọ̀ òun ó lo àdàbí fún ẹ ọ̀rọ̀ tí wọ́n sọ yóò ní máa sọ you will not even be in Mr. Ali's house àdàbí kọ́ làdá òbí ni kò lọ e dey pain you for body kó tójú ìwọ náà ti mọ̀ bó ṣe ń rí sí ìgbà tó ń flaunt ẹ̀ káàkiri gbogbo tẹ́ bá lọ dínà tó gbé ẹ jáde tó ṣe everything gbogbo ẹ̀ ló ń post social media náà báwo ló ṣe fẹ́ kíyàwó lé báwo ló ṣe fẹ́ kóun máa feel nísìnyí báyìí wọ́n náà ti wá fẹ́ máa fún nǹkan tí first wife ń feel ó wá kígbe ìwà ló gbé Quran ní ọ̀yọ̀fí tó fẹ́ kó òun kọ́ ló dì méjì náà àmì ìnáwó òun kọ́ ló dì fúláwà ìwọ máa lọ gbé Quran ní àdàbí tí family ẹ̀gbọ́n bá wà lórí live show tó ń ṣe yìí ó lọ sọ fún un pé kò gbọdọ̀ fẹ́ àmì túwẹ́ ta ló sọ fún ẹ bẹ́ẹ̀ who tell you say you no go marry another person ṣe nǹkan tó fi lè mú tó fi marry ìwọ bẹ́ẹ̀ náà ló ṣe máa marry ẹlòmíì ó wá ń pariwo káàkiri ní àdàbí ló máa lò fún àdàbí ló máa ṣe kíní kan ọ̀gbẹ́ni go and sit down àmọ́ bó ṣe rí gbà yẹn àmọ́ bó ṣe rí àmọ́ bí bọ́bọ́ ìṣètúnlé ayé ìṣe tó bá tẹ̀ wá dìsìn tó bá lòun ò fẹ́ mọ́ ó ti try pẹ̀lú ayé ẹ̀ náà ó ti tún lé ayé ẹ̀ ṣe náà àmọ́ bó ṣe gbogbo ẹ̀ ṣe rí gbà yẹn gbogbo ẹ̀ làwa náà mọ̀ náà ẹ bá máa bí èbè pé ìyàwó tó wà nílé yẹn blood is not running in our own vein báyìí bẹ́ẹ̀ ṣe máa behave nìyẹn
òun flaunt bọ̀bọ̀ yìí òun ṣe gbogbo ẹ̀ òun ṣe báwo ìyàwó òkè ń sìn ìwọ ló mú láti nàìjà ó marry ẹ̀ ó gbé ẹ lọ sí abroad ìyàwó tó kọ́kọ́ fẹ́ yẹn wà ní nàìjà pẹ̀lú àwọn ọmọ ó dẹ̀ gbé ìwọ ló ń sùn tẹpọ̀n òun gbà láàárọ̀ òun gbà lọ́sàn-án òun gbà rọ̀lẹ́ òun gbà ní time tó bá wù ẹ́ now wá fi ra ẹ̀kọ́ òfin ṣírò ìyàwó tó wà ń lé nísìnyí báyìí kí Mr. Ali bó ṣe ti ń sọ pé bó ṣe ń pé òkè ó fẹ́yàwó mi ó wá gbéyàwó yẹn kó kọ́ńtírì tó tẹ́jọ wà yẹn ó gbé lọ sí another country ìwọ nìkan ń dágbé báwo ni ìwọ ṣe máa feel because ẹ máa sọ̀rọ̀ ń gbà mí ìwọ máa gbé Quran nìkan tó bá fi mú Quran ọ̀gbọ̀n ẹ ti abuse ẹ̀ any small thing ẹ máa lọ máa gbé ìwé Ọlọ́run any small thing ẹ máa lọ máa gbé Quran ẹni kí nǹkan kan má ti ṣẹlẹ̀ Quran lẹ máa lọ máa gbé ọ̀gbẹ́ni go and sit down. Stop telling me what is not. O kàn sáré kiri, o sáré kìtìkìtì, o sáré kàtàkàtà, ó ń gbóná lára ẹ̀. It dey pain you for body. Báwo ló rí lára? Sorry o. Ntọ́ báwo ló ṣe rí lára ẹ̀? Bàbá mi máa sọ fún yín, ẹ̀yin máa fi pé ẹ̀yin nìkan ni, ìwọ nìkan ni. Ọ̀gbẹ́ni go and sit down. Ó ń pariwo àdàbí káàkiri. O mọ̀ pé married man ni kó tó fẹ́ tẹ́lẹ̀. Tó máa fẹ́ ìyàwó léyìn, ẹ máa pariwo àdàbí. Wọ́n á pariwo àdàbí.